ṣe dàgbà yà láyé o, kó má ṣe dòkú mọ́ mi lọ́wọ́. Bá mi wò láwòye, kó má ṣe dàgbà yà láyé o. Bá mi wò láwòye, kó má ṣe dàpọ̀ mọ́ ẹgbẹ́kẹ́gbẹ́, ọmọ èyí tí ó fi fún mi. Ní orúkọ Ọlọ́run alààyè ni mo kí wa káàbọ̀ sínú ẹ̀kọ́ Bíbélì ti òní. Lónìí à ń lọ sí ojú ewé ìkẹrìndínlọ́gbọ̀n. Àwa tí a ní ìwé ẹ̀kọ́ Bíbélì yìí lọ́wọ́. A wà nínú ẹ̀kọ́ kẹtàlá ni a fẹ́ gbéyẹ̀wò lónìí. Nínú ilé lọ́dọ̀ mi níbí báyìí, mo ní bàbá wa kan àti màmá wa kan tó wà pẹ̀lú wa. Tájọ máa jomitoro ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ lónìí. Ní apá àlàáfíà mi níbí, mo ní bàbá wa. Bàbá, ẹ dárúkọ yín fún àwọn ará ilé. Orúkọ mi ni Reverend Canon Ọlájídé Òní. The Reverend Canon Ọlájídé Òní, ẹ káàbọ̀ sí àárín wa. Ẹ ṣé sà. Báwo ni ilé ìjọsìn lónìí? Ó ṣe dáadáa. Ṣé àlàáfíà ni gbogbo àwọn ọmọ? Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a rí ọwọ́ Ọlọ́run. Àdúpẹ́. Bákan náà mo ní màmá wa náà tí wọ́n wà pẹ̀lú wa lónìí. Màmá, ẹ jẹ́ káwọn ará ilé kan gbóhùn yín. Orúkọ mi ni Ọlánìkẹ́ aya Ọ̀kẹ́. Màmá Ọlánìkẹ́ aya Ọ̀kẹ́, ẹ káàbọ̀ sáàárín wa. Ẹ ṣé olóòtú. Báwo ni ilé ìjọsìn lónìí? Àlàáfíà. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun. Ṣáájú ohun gbogbo, ẹ jẹ́ kí a lọ nínú àdúrà kí bàbá wa the Reverend Canon Ọlájídé Òní wọ́n gbàdúrà fún wa. Ọlọ́run ayérayé, a dúpẹ́ fún àǹfààní tí a rí gbà láti jẹ́ alààyè ọkàn. A dúpẹ́ fún ọ̀rọ̀ yín tí ń ṣe ọ̀rọ̀ ìyè tẹ́ tún mú wá sí etí ìgbọ́ wa ní àkókò yìí. Olúwa gba ọpẹ́ wa. Àmín. Àti àwa olùsọ àti gbogbo etí tí yóò máa gbọ́ ọ̀rọ̀ yìí nínú ilé. A fẹ́ kí ẹ túmọ̀ ara yín fún wa, kẹ́ fi ara yín hàn wá síwájú sí lórúkọ Jésù. Ẹ wá ṣe bẹ́ẹ̀. Àmín. Lópin àkókò ìdánilẹ́kọ̀ọ́ yìí, bàbá ẹ sọ ìmọ̀ wa di gbígbòòrò Àmín Jésù. fún ògo orúkọ yín, Àmín. torí tí a béèrè nípasẹ̀ Jésù Olúwa wa. Àmín. Àkórí ẹ̀kọ́ tí a ó máa gbé yẹ̀wò òun la pè ní ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run nínú ayé ìgbàlódé yìí. Ẹ̀ka àkórí èyí tí a ó pẹ̀kẹ́lù lónìí òun ni ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run. Kókó ẹ̀kọ́ òun ni títọ́ àwọn ọmọ ní ìlànà Ọlọ́run apá kẹta. Gẹ́gẹ́ bí a ṣe wò ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn àti ní ọ̀sẹ̀ tó kọjá. Lónìí ẹ̀kọ́ kíkà wa òun ni a ó rí nínú Deuteronomy orí 10, a wo ẹsẹ̀ 12 àti 13. Kí màmá wa Ọlánìkẹ́ Ọ̀kẹ́ kí wọ́n bá wa kà á. Ẹ ṣeun. Ibi kíkà wa náà ni a ó rí nínú ìwé Deuteronomy orí 10 tí ó bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12 títí dé 13. Ǹjẹ́ nísinsìnyí, Ísírẹ́lì, kí ni Olúwa Ọlọ́run rẹ ń béèrè lọ́dọ̀ rẹ? Bí kò ṣe láti máa bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ, láti máa rìn ní ọ̀nà rẹ̀ gbogbo, láti máa fẹ́ ẹ, àti láti máa sin Olúwa Ọlọ́run rẹ pẹ̀lú àyà rẹ gbogbo àti pẹ̀lú ọkàn rẹ gbogbo. Ẹsẹ̀ 13, láti máa pọ̀ òfin Olúwa mọ́ àti ìlànà rẹ̀ tí mo fi lélẹ̀ fún ọ ní àṣẹ ní òní fún ire rẹ̀. Ẹ ṣé màmá wa. Àwọn ará ilé, bàbá wa ta ní oore ọ̀fẹ́ láti máa wò wá lákòókò yìí. Èròǹgbà wa ìkíní òní lájẹ́ kó yé àwọn ènìyàn Ọlọ́run wípé Olúwa ló ní gbogbo wa pátápátá, àtọmọdé wa àti àgbà wa. Gẹ́gẹ́ bí ohun tí onísáàmù yẹn sọ ní sáàmù 24, ó ní t'Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. Èròǹgbà kejì tí a ó gbé yẹ̀wò ó ní láti kọ́ wa wípé ìríjú àti afunniso ni a jẹ́
pàápàá àwa òbí àti pé a ó jíyìn iṣẹ́ wa níwájú Ọlọ́run alààyè gẹ́gẹ́ bí ohun tí a rí ní Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 10 tó ní gbogbo wa kò lè ṣaláì máa farahàn níwájú ìtẹ́ ìdájọ́ a ó sì gba gbogbo ohun tí a bá ṣe yálà ní rere ni tàbí ní ìdàkejì rẹ̀. Bákan náà a ó tún wò ó síwájú sí i láì jẹ́ kí a mọ̀ pé ọ̀nà Ọlọ́run òun ló mú èrè wá nígbà tí a bá tọ́ àwọn ọmọ wa ní ìlànà Ọlọ́run. Nígbà tí títẹ̀lé ọ̀nà ara ẹni ó lè mú ta pè ní ìparun àti ìjákulẹ̀ wá nígbà tá a bá fi ọ̀nà Ọlọ́run sílẹ̀. Ìfáàrà wa tá bá wo ibi tí a kà láìpẹ́ yìí Tìsálómì orí 10 ẹsẹ̀ 12 sí 13 a rí ohun tí Ọlọ́run tó bèèrè lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì ó ní kí wọ́n kí ó bẹ̀rù Olúwa Ọlọ́run kì í ṣe ẹnìkan ṣo kí wọ́n kórìn ní ọ̀nà Ọlọ́run tó ti là sílẹ̀ fún wọn kí wọ́n kí ó fẹ́ Ọlọ́run bákan náà kí wọ́n kó máa sìn gẹ́gẹ́ bí ohun tí Mósè tí ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì àti pé wọ́n gbọ́dọ̀ pa òfin Ọlọ́run mọ́ àti gbogbo ìlànà rẹ̀ ètò túmọ̀ sí pé a gbọ́dọ̀ tọ́jú àwọn ọmọ wa ká tó tọ́ wọn ní ìlànà Ọlọ́run. Ọ̀kan nínú àwọn ohun tó mú èrè wá jùlọ fún ènìyàn ni kí ó tọ́ ọmọ tó bá bí kí ó tọ́ ní ìlànà Ọlọ́run. Nítorí nígbà tí a bá tọ́ àwọn ọmọ wa ní ìlànà Ọlọ́run a ó jèrè wọn láyé yìí àti bákan náà lẹ́yìn ayé yìí a ó tún jèrè rẹ̀. Ìyẹn túmọ̀ sí pé nínú ayé tá a wà yìí àwọn ọmọ tí Ọlọ́run fún wa a gbọ́dọ̀ ṣe lé wọn lórí nítorí pé ohunkóhun tí a bá ṣe ó ṣeé ṣe ká bẹ̀ sí gbà láti àárọ̀ tàbí ní ọ̀sán tàbí ní àṣálẹ́. Èyí tí a mọ̀ dájúdájú ni pé tá a bá tọ́jú àwọn ọmọ wa nígbà tó bá ti di ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ àṣálẹ́ tí àgbà bá ti dé irú àwọn ọmọ tá a tọ́ ní ọ̀nà Ọlọ́run àwọn gangan wọn á fún wa ní ìsinmi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ fún wa ó ní tọ́ ọmọ rẹ ní ọ̀nà tí ó máa tọ̀ nígbà tó bá dàgbà tán kò ní kúrò nínú rẹ̀. Síwájú sí ó yẹ kí a tọ́jú àwọn ọmọ wa gẹ́gẹ́ bí afunniso àti ẹni tí Ọlọ́run tó gbé àtàjẹ́ aṣojú Ọlọ́run tó sì gbé àkóso àwọn ọmọ wọ̀nyí tí ó gbé lé wa lọ́wọ́. Bí a kò bá ṣiṣẹ́ ká tọ́jú wọn ewu ń bẹ níbẹ̀ pàápàá fún àwa àti fún àwọn ọmọ wa. A gbọ́dọ̀ fi ìbẹ̀rù Ọlọ́run kọ́ wọn kí ayé wọn kó ba lè rojú àti pé kí àwọn pàápàá nígbà tó ń bá dàgbà tán tó ń bá ti tójú bọ́ kán lè wá wo ohun tí wọ́n lè ṣe fún àwa òbí. Fún ìjíròrò wa lónìí ẹ já lọ sáwọn ìbéèrè wa. Ìbéèrè àkọ́kọ́ máa ta rẹ̀ sọ́dọ̀ bàbá wa Reverend Kano Ọlájídé Òní. Ìbéèrè àkọ́kọ́ sọ wípé kí ni ọ̀nà Ọlọ́run tó kí ló túmọ̀ sí? Láti inú àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí èyí tí ó bá wa kà àti Tìsálómì orí 10 ẹsẹ̀ 12 sí 13, Joshua orí 22 ẹsẹ̀ 5 àti Sáàmù orí 18 ẹsẹ̀ 30. Bàbá wa bá a dá sí. Ọ̀nà Olúwa gẹ́gẹ́ bí ìwé mọ́ ti sọ jẹ́ ká wo ìwé Joshua yẹn orí 22 ẹsẹ̀ 5. Ó ní kìkì kí ẹ kíyèsára gidigidi láti pa àṣẹ àti òfin mọ́ tí Mósè ìránṣẹ́ Olúwa fi fún yín àti láti máa rìn ní gbogbo ọ̀nà rẹ̀ àti láti máa pa àṣẹ rẹ̀ mọ́ àti láti faramọ́ àti láti sìn ín pẹ̀lú àyà yín gbogbo àti pẹ̀lú ọkàn yín gbogbo. Bí a bá ń bèèrè pé kí ni ọ̀nà Olúwa, ìwé mọ́ fi hàn wá níbí yìí pé ọ̀nà Olúwa òun náà ni pé ká rìn nínú òfin Ọlọ́run.
òfin Ọlọ́run òun ni ìlànà tí Ọlọ́run là. So ìlànà Ọlọ́run òun náà ni ọ̀nà Ọlọ́run. Rírìn ní ọ̀nà Ọlọ́run òun náà ni pé ká pa òfin Ọlọ́run mọ́. Gẹ́gẹ́ bí olóòtú bí wọ́n ṣe ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan pé tí a bá tọ́ ọmọ ní ọ̀nà Ọlọ́run, irú àwọn ọmọ bẹ́ẹ̀ ó máa ń fún òbí ní ìsinmi àti ìtọ́jú pípé ní ọjọ́ alẹ́. Ìwé Deuteronomy orí 10 yẹn ẹsẹ̀ 13 ó ní láti máa pa òfin Olúwa mọ́ àti ìlànà rẹ̀ tí mo fi lélẹ̀ fún ọ ní àṣẹ ní òní fún ire rẹ. Fún ire rẹ. So ọ̀rọ̀ yẹn ó ṣe pàtàkì púpọ̀ fún ire rẹ láti lè ní àkókò ire láyé. A ní láti fi ẹsẹ̀ àwọn ọmọ wa lé ọ̀nà Ọlọ́run, ká fi ojú wọn sí àti ṣe ìfẹ́ Ọlọ́run ní pípa òfin Ọlọ́run mọ́. So ní kúkúrú, ìlànà Ọlọ́run tàbí ọ̀nà Ọlọ́run ó wà nínú òfin Ọlọ́run. Ẹ ṣé bàbá wa, wọ́n ní ìlànà Ọlọ́run ó wà nínú òfin Ọlọ́run. Àwa olùgbọ́ níbikíbi tí a bá wà, tí a bá ní ìbéèrè tàbí tí a fẹ́ béèrè ohun kan nínú àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ sẹ́yìn tàbí lè tá à ń kọ́ yìí, tí a bá fẹ́ béèrè irúfẹ́ ìbéèrè bẹ́ẹ̀, a lè lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa yìí ká tẹ̀ síbẹ̀ gẹ́gẹ́ bí WhatsApp wa. Nọ́mbà wa nìyí 08147194933. Lẹ́ẹ̀kan sí 08147194933. Ẹ ṣé. Màmá wa, ṣé bákan náà lórí wípé òfin Ọlọ́run òun ni ìlànà Ọlọ́run, ìlànà Ọlọ́run ó ní ká pa òfin Ọlọ́run mọ́? Bó ṣe rí gan-an náà ni ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ṣe sọ yẹn. Wọ́n jẹ́ ká mọ̀ pé ọ̀nà Olúwa pé òun ni àpáta fún gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀lé. Kò sí ọ̀nà mìíràn. Gbogbo ẹ̀ jùlọ, ọ̀nà Olúwa nìkan òun ni àbáyọ fún gbogbo òkè ìṣòro tí ó lè máa dojúkọ wá. Ẹ ṣé màmá wa, wọ́n ní ọ̀nà Ọlọ́run òun ni àpáta, òun ni ìmọ́lẹ̀, òun sì ni àṣeyọrí ohunkóhun tí a lè máa là kọjá. Ẹ ṣé púpọ̀ púpọ̀. Ẹ jẹ́ ń taari ìbéèrè kejì sọ́dọ̀ yín màmá wa, màmá Ọlánìkẹ́ aya Ọ̀kẹ́. Ìbéèrè kejì sọ fún wa wípé ọ̀nà wo ló dára jù tí àwọn òbí lè fi kọ́ àwọn ọmọ wọn ní ìlànà Ọlọ́run, pàápàá nínú ayé ìgbàlódé tá a wà yìí, tó pé oríṣiríṣi ọ̀nà làwọn ọmọ ìná ń gbà kọ́ ẹ̀kọ́. Wọ́n ń kọ́ nílé ìwé, wọ́n ń kọ́ nínú ẹ̀rọ ìléwọ́ wa yìí, ẹlòmíràn nípa ohun tó ń wò nínú amóhùnmáwòrán tàbí ohun tí ó gbọ́ tí àwọn èèyàn ń ṣe tó ń wù níwà. Màmá wa, ọ̀nà wo ló dára jù? Ẹ ṣé olóòtú. Ọ̀nà tí ó dára jù tí àwọn òbí lè fi kọ́ àwọn ọmọ wọn ní ìlànà Ọlọ́run, òun náà ni ìwé mímọ́ tá a gbé káàkiri. Ìwé mímọ́, bíbélì ayérayé. Bíbélì ayérayé yìí, òun nìkan ṣoṣo àwọn ọ̀rọ̀ Ọlọ́run gbogbo tó wà nínú rẹ̀, òun náà ni ìlànà tó yè kooro, ìlànà Ọlọ́run tó lè tọ́ ìṣísí àwọn ọmọ wa, tí ò ní jẹ́ kán ṣubú sínú ayé tí a wà yìí. Ọ̀nà kíní ni láti máa ka ọ̀rọ̀ Ọlọ́run. Ká máa kà sí wọn létí. Ká máa kà sí wọn létí, káwọn fúnra ara wọn náà kí wọ́n máa kà á. Nígbà tí ìdílé bá jókòó, a gbọ́dọ̀ ní àkókò tí ìdílé ìyá bàbá àti àwọn ọmọ wọn àti ẹbí tán jìjọ ń gbé, tá a gbọ́dọ̀ máa ṣe ìjíròrò lórí ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni ọ̀nà tó dájú fún àwọn ọmọ wa, nítorí pé ìlànà Ọlọ́run ni. Èkejì bí rẹ̀ ni pé fífi iṣẹ́ ìyanu Ọlọ́run hàn. A gbọ́dọ̀ máa tọ́ka sí i nínú ìwé mímọ́. Ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n fẹ́ lọ Òkun Pupa kọjá.
ǹjẹ́ kò wá jẹ́ ìyàlẹ́nu pé iṣẹ́ ìyanu Ọlọ́run òpin pín sí méjì wọ́n dẹ̀ là á kọjá. A gbọ́dọ̀ máa fi hàn àwọn ọmọ wa, a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé iṣẹ́ ìyanu ó wà, so that wọ́n á máa tẹ̀lé ìlànà yìí. Tá a bá wo ìwé òwe orí 22 ẹsẹ̀ 6, ó kọ́ wa láti tọ́ àwọn ọmọ wa ní ọ̀nà Ọlọ́run láti kékeré. Bí wọ́n bá dàgbà tán wọn kò ní yẹ̀ kúrò ní ọ̀nà náà. Ṣùgbọ́n tá a bá fi kọ́ wọn nígbà tán bá kúrò lọ́dọ̀ wa, kò sí ní tá a lè ṣe mọ́. Àwọn Yorùbá máa pa lówe pé kékeré la ti ń pẹ̀ka ìrókò. Nítorí tó bá dàgbà tán ọwọ́ ò lè ka mọ́. Ìdí nìyí tá a fi gbúdọ̀ jẹ́ kí a gbúdọ̀ máa kọ́ àwọn ọmọ wa ní ìlànà Ọlọ́run. Ẹ ṣé màmá wa Ọlájídé aya Ọ̀kẹ́. Gẹ́gẹ́ bí a ti gbọ́ àwa ará ilé, a gbọ́dọ̀ máa kọ́ àwọn ọmọ wa nínú ìlànà Ọlọ́run. Ẹgbọ́n yìí sọ fún wa, ọ̀rọ̀ Ọlọ́run yìí a gbọ́dọ̀ ní àkókò pẹ̀lú àwọn ọmọ wa, ká jọ gbàdúrà, ká jọ ka ọ̀rọ̀ yìí, kán béèrè ìbéèrè ohun tọ́lọ́run pàápàá tó ṣe nínú ayé wa, ká jẹ́ káwọn ọmọ yìí kí wọ́n mọ̀, nítorí pé nípa gbígbọ́ òun ni ìgbàgbọ́ ni ó fi ń fi ẹsẹ̀ múlẹ̀ nínú ayé àwọn ọmọ wa. Ẹ já lọ sí ìbéèrè kẹta tí màá béèrè lọ́wọ́ bàbá wa, bàbá the Reverend Canon Ọlájídé òní. Ìbéèrè kẹta sọ wípé ṣàlàyé àwọn èrè tí yóò farahàn ní títọ́jú àti títọ́ àwọn ọmọ wa. Ẹ já wo àwọn èrè wo ló wà ńbẹ̀. Ẹ bá wa sọ ní méní, méjì, mẹ́ta, mẹ́rin, àwọn èrè wo ló wà ńbẹ̀ bàbá. Ẹ ṣé bàbá. Èrè tí ó wà ní pé ká tọ́ àwọn ọmọ wa ní ìlànà Ọlọ́run ó pọ̀ jàǹtìrẹrẹ tó jẹ́ wípé a tilẹ̀ lè ká tán, ṣùgbọ́n nítorí àkókò wa àti irú ibi tí a wà, a ó tọ́ka sí àwọn díẹ̀. Àkọ́kọ́ nínú àwọn èrè tí a lè rí nínú pé ká tọ́ àwọn ọmọ wa ní ìlànà Ọlọ́run ó jẹyọ nínú ìwé Deuteronomy orí 10 tí a kà lẹ́ẹ̀kan yẹn, ẹsẹ̀ 13 yẹn. Ó ní fún ire rẹ, mo tún kà lẹ́ẹ̀kan sí, ó ní láti máa pa òfin Olúwa mọ́ àti ìlànà rẹ̀ tí mo fi lélẹ̀ fún ọ lónìí ní àṣẹ fún ire rẹ. Ire fún ire ara ẹni, fún ire ọmọ ẹni, fún ire ìdílé ẹni ni pé ká tọ́ ọmọ ní ìlànà Ọlọ́run. Ọmọ tó bá dàgbà, ó ní tọ́ ọmọ rẹ kí ó bá lè fún ọ ní ìsinmi. Ọmọ tí a bá tọ́ ní ìlànà Ọlọ́run tó dàgbà, irú wọn ò kì í yan ọmọ gànfẹ́. Irú wọn a kì í rí orúkọ wọn ní ọgbà ẹ̀wọ̀n. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ wọn à ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ tán bá lọ sí ilé ìwé gan, a máa rí ògo àti ẹwà Ọlọ́run yẹn nínú ayé wọn, wọ́n máa mọ ibi tó yẹ kán ṣeré lọ. Àwọn ọmọ tí a tọ́ ní ìlànà Ọlọ́run wọn kì í sínú ọmọ tó jọ yẹn gbẹ́ yahoo yahoo, wọn à ń sí nínú àwọn ritualist, wọn à ń sí nínú àwọn ọmọ tó ń fi ìṣekúṣe tàbí ìfẹ́kúfẹ́ tí wọ́n fi ń ba ara wọn jẹ́. Bíbélì wípé ẹgbẹ́ búburú ló máa ń ba ìwà rere jẹ́. Tá bá wò ní ìdàkejì, ó túmọ̀ sí pé ẹgbẹ́ rere ó máa ń tún ìwà ṣe ni. Kò sì sí ẹgbẹ́ rere kankan tó wà ní ayé yìí tó ṣáájú ẹgbẹ́ ti Ọlọ́run. So tá bá fi ẹsẹ̀ ọmọ lé ọ̀nà ti Ọlọ́run, tá a tọ́ ọmọ ní ìlànà Ọlọ́run, ó máa ń jẹ́ kí ọmọ bẹ́ẹ̀ kí wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run. Ọmọ tó wá sì ti ní ìbẹ̀rù Ọlọ́run, ó máa ní ìbẹ̀rù òbí, ó sì máa bọ̀wọ̀ fún orílẹ̀-èdè. Sírò àwọn bẹ́ẹ̀ ló máa ń fún àwọn òbí wọn ní ayọ̀ àti ìsinmi lọ́jọ́ alẹ́. So tá bá tọ́ ọmọ wa ní ìlànà Ọlọ́run, ó máa fún wa ní ìsinmi. Ẹ ṣé bàbá wa, àwọn ní tá a bá ti tọ́ àwọn ọmọ wa, ohun àkọ́kọ́ tó wà níbẹ̀ ni pé á fún àgọ́gàn ní ìsinmi ní ọjọ́ alẹ́, àti pé àwọn ọmọ náà gbà tí wọ́n bá ti ṣe rere, ayọ̀ wa náà ni. Ọmọ tó ṣe tán nílé ìwé gíga, tó di dókítà, tó di adájọ́, tó di olùkọ́ tàbí tó di ẹnjìníà, èrè wa ni. Lórúkọ Jésù mo gbà ládùúrà àwọn èrè wọ̀nyí á jẹ́ ìpín ẹnìkọ̀ọ̀kan wa. Àmín. A jẹ́ lọ sí ìbéèrè kẹrin. Ìbéèrè kẹrin màá ta rẹ̀ sọ́dọ̀ màmá wa. Ó ní wọ́n ti sọ àwọn èrè díẹ̀ tó wà ńbẹ̀ nígbà tá a bá tọ́jú àwọn ọmọ wa. Kí ni yóò jẹ́ àtúbọ̀tán pípa ọ̀nà Ọlọ́run tì nínú ìtọ́jú àwọn ọmọ wa nígbà tá a bá tọ́jú wọn,
kí ló máa jẹ́ àtúbọ̀tán rẹ̀ màmá wa? ẹ ṣé olóòtú, ní orúkọ Jésù a ò ní parun lójijì. Àmín Kristi. ẹni tó bá ti pa ọ̀nà Ọlọ́run tì nínú ìtọ́jú àwọn ọmọ rẹ̀, ìdílé yẹn máa parun ni. Ẹ̀yin ará ilé, wọ́n ní ẹni tó bá ti pa ìlànà Ọlọ́run tì nínú ìdílé, irúfẹ́ ìdílé bẹ́ẹ̀ yóò parun ni. Tá bá ní oore ọ̀fẹ́ ká fẹ́ béèrè lẹ́ẹ̀kan sí, a lè fi ránṣẹ́ sórí ẹ̀rọ yìí lórí 081 47 19 49 33. Ẹ ṣé màmá, ẹ máa tẹ̀síwájú. ẹ jẹ́ ká mọ̀ dájú pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ikú òjijì. ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ wòlíì Élì, Ófúnì àti Fíníásì. Nítorí pé wọ́n kọ ìbáwí, wọ́n pa ọ̀nà Ọlọ́run tì nínú ìbáwí wọn. Kí ló ṣẹlẹ̀ sí wọn? Lọ́jọ́ kan náà làwọn méjèèjì kú sójú ogun. Bàbá wọn pàápàá ńgbà tí ìròyìn ìbànújẹ́ yìí tó dé bá bàbá wọn, ó ṣubú lulẹ̀, ọrùn ẹ̀ ó ṣẹ́ sẹ́yìn, òun náà kú. Ìyàwó ọmọ rẹ̀ ńkọ́ tó lóyún sínú, ó bí ọmọ yẹn lójijì. Ó ní ògo tán ní Ísírẹ́lì. Ìkàbọ̀dù nítorí pé wọ́n ti àwọn Philistine ti gba àpótí ẹ̀rí Olúwa Ọlọ́run alààyè lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì lójú ogun. Ẹ rí i pé ó mú ìtìjú àti ẹ̀gàn, ó mú dé bá ìdílé Élì. Ẹni tó bá ti pa ìtọ́ni Ọlọ́run mọ́, tó kọ̀ tí ò tọ́ àwọn ọmọ ẹ̀ ní ọ̀nà Ọlọ́run, àpẹẹrẹ búburú tó ń ṣẹlẹ̀ sí wọn, òun náà la rí nínú ìwé mímọ́ nìyẹn. Ká fi ti ilé ayé yìí ká fi ṣe àkàwé, kí ọmọ ẹnìkan jalè, kan wá mú un, kan kó máàmù gàárì, kan ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kan kó sí lọ́wọ́, kan mú wá sílé òbí rẹ̀. Àwọn òbí yẹn lọ́jọ́ yẹn, ìbànújẹ́ yẹn ò lè tán láéláé. Àwọn ènìyàn á sì máa tọ́ka sí ìdílé yẹn pé nǹkan ẹ̀gàn búburú àti ìtìjú. Ọlọ́run kó ṣàánú fún wa. Irú ìpín báyìí kò ní jẹ́ ìpín wa. Àmín. Ẹ ṣé màmá wa. A ti gbọ́ lára àwọn àtúbọ̀tán tí a bá fawọ́ òfin Ọlọ́run kò nínú ilé. Ó mú ẹ̀gàn wá, ìtìjú, ìparun, ikú òjijì àti àwọn ọmọ wọn á dẹni ẹ̀gàn. Mo gbà ládàá lẹ́ẹ̀kan sí, eléyìí ò ní jẹ́ ìpín wa. Àmín. Ní ìparí, wọ́n ní ọ̀nà Ọlọ́run nìkan ni àlàáfíà wà. Bí a bá kọ̀ ọ̀nà Ọlọ́run sílẹ̀, ó túmọ̀ sí pé a ti kọ̀ àlàáfíà, a ti kọ̀ ayọ̀, a ti kọ̀ ìfọ̀kànbalẹ̀, a ti kọ̀ sílẹ̀, yóò sì jìnnà sí irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀. Nítorí náà, ìpinnu tó dára jù ni tí ènìyàn tí ó lè tọ̀ ó ní kí ó máa tẹ̀lé ìlànà Ọlọ́run, nítorí pé àwọn ọ̀nà yòókù ìparun ni o. Lórúkọ Jésù a ò ní parun. Àmín. Lẹ́ẹ̀kan sí, mo fẹ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá àti màmá wa tí wọ́n wà pẹ̀lú wa lónìí. The Reverend Canon Ọlájídé Òní. Bàbá, ẹ kú ohùn látàárọ̀. Ẹ ṣé sà. Fún ìṣẹ́jú kan, ẹ bá mi gbà wọ́n tí ó ń gbọ́ ohùn yìí, ẹ bá mi gbà wọ́n níyànjú. Ẹ ṣé gan ni olóòtú. Bíbélì wípé nínú ìwé òwe orí 14 ẹsẹ̀ 12, ó ní ọ̀nà kan wà tí ó dàbí ẹni pé ó dára ní ojú ènìyàn, ṣùgbọ́n òpin rẹ̀ ni ọ̀nà ikú. Ọ̀nà tó dàbí pé ó dára ní ojú ènìyàn tó fẹsẹ̀ múlẹ̀ láyé tá a wà yí báyìí, tó ti di kárí ayé, ó ní ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí. Ká ń sáré owó ní ọ̀nà tí kò tọ́, àti gbogbo àwọn ìfẹ́kúfẹ́ àti ìṣekúṣe tó ń lọ káàkiri lórí ẹ̀rọ ayélujára tó sì lòdì sí ìfẹ́ ti Ọlọ́run. Ọ̀nà kan gbòógì tó lọ sí ìyè àìnípẹ̀kun, òun náà ni Jésù Kristi tí ń ṣe ọ̀nà ìyè. Kí àwa òbí ká fi ẹ̀kọ́ yìí ká fi kọ́ àwọn ọmọ wa dáradára. Ẹ ṣé bàbá wa. Bó lérò pé tá bá pè ní ọjọ́ mìíràn, ẹ ó jẹ́ wa náà. Màmá Ọlánìkẹ́ aya Ọ̀kẹ́,
mo kí náà ẹ kú ohùn látàárọ̀ ní ìṣẹ́jú péréte ẹ bá mi gba àwọn ará ilé níyànjú ẹ ṣé olóòtú tí wọ́n ń gbọ́. Ìmọ̀ràn mi fún àwa ará ilé ni pé ká má jẹ́ kí ohunkóhun kó dí wa lọ́wọ́ ní ìgbà àti àkókò tó bá yẹ ká fi ọ̀nà Ọlọ́run hàn àwọn ọmọ wa. Yàtọ̀ sí ìyẹn gan, ìwà wa nínú ilé, nínú ìjọ Ọlọ́run, láàrin àwùjọ ó ṣe pàtàkì nítorí pé àwa ni díngí tí àwọn ọmọ wa ń wò. Ìwà tá a bá wù òun náà ni àwọn ọmọ wa máa tẹ̀lé, ní pàápàá jùlọ bàbá àti ìyá nínú ilé. Olúwa kó ràn wá lọ́wọ́. Àwa ni díngí tí àwọn ọmọ wa tí wọ́n ń wò. Lẹ́ẹ̀kan sí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n bá wa ń gbé sókè, tí wọ́n bá wa ń gbé sísàlẹ̀, tí àwọn ènìyàn wa tí wọ́n lè máa gbọ́ ohùn wa nílé, àti àwọn tí wọ́n ní oore ọ̀fẹ́ láti máa wò wá níbi tí wọ́n wà lọ́hùn. Lẹ́ẹ̀kan sí fún ìrònú wa, ó ní ọmọ tí a bá tọ́ ní iṣẹ́ rere yóò pọ̀ ní rere ṣíṣe. Ọmọ tí a bá tọ́ ní iṣẹ́ rere yóò pọ̀ ní rere ṣíṣe. Fún àkósórí wa ẹ já lọ sí Genesis orí 18 ẹsẹ̀ 19. Nítorí tí mo mọ̀ pé òun ó fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀ àti fún àwọn ará ilé rẹ̀ lẹ́yìn rẹ̀, kí wọn kí ó máa pa ọ̀nà Olúwa mọ́, láti ṣe òdodo àti ìdájọ́, kí Olúwa kí ó lè mú ohun tí ó ti sọ fún Ábúráhámù wá fún un. Ẹ jẹ́ kí a kà tẹ̀lé mi lẹ́yìn. Nítorí tí mo mọ̀ pé òun ó fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀, òun ó fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀ àti fún àwọn ará ilé rẹ̀, àti fún àwọn ará ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ kí wọn kí ó máa pa ọ̀nà Olúwa mọ́, kí wọn kí ó máa pa ọ̀nà Olúwa mọ́, láti ṣe òdodo àti ìdájọ́, kí Olúwa kí ó lè mú ohun tí ó ti sọ fún Ábúráhámù, kí Olúwa kí ó lè mú ohun tí ó ti sọ fún Ábúráhámù wá fún un. Genesis orí 18 ẹsẹ̀ 19. Lẹ́ẹ̀kan sí ẹ ṣé púpọ̀. Orúkọ tèmi ni Venerable Adéyẹmí Ògúnbíyì. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rẹ́ tẹ́ ti rán jáde ní àkókò yìí. Agbàládùn oore ọ̀fẹ́ tàbí tọ́ àwọn ọmọ wa ní ìlànà Ọlọ́run ẹ wá fi fún wa o. Àmín. Àwọn ọmọ wa náà ìlànà Ọlọ́run náà tí wọ́n ti ń tọ̀, Jésù má jẹ́ kán padà lẹ́yìn rẹ̀. Àmín. Ní ìkẹyìn ẹnìkọ̀ọ̀kan wa àtàwọn ọmọ wa àtàwa náà nílé ológun mi ò mọ̀ má jọ fọ̀ sí wa o. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tí tá tó fi pàdé mo sọ wípé àlàáfíà fún wa.